àkàrà ti tú sépo báyìí o. Kí ni nǹkan tó pa Wàsíù Àyìndé K1 the ultimate ìyẹn olórin fújì wa àti Fathia Williams ìyẹn ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilẹ̀ Yorùbá wa? Kí ni nǹkan tó pa àwọn méjèèjì pọ̀? Ẹ wò orí ayélujára tí ń gbóná girigiri lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣírí àìsàn tó pa Bunmi Akinlaanu ìyẹn olórin ẹ̀mí wa ó ti tú síta báyìí o. Ó sì yàtọ̀ sí gbogbo ìròyìn òfegè èyí tó ń lọ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. tó Funke Akindele ó ti gbóhùn sókè o, ló bá sọ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì kan nípa Ìyábọ̀ Òjó ìyẹn akẹgbẹ́ rẹ̀ kan. Ẹ gbọ́ kí ni nǹkan tó sọ nípa rẹ̀. Muyiwa Ademola gan òun gan bó ṣe balẹ̀ sílùú Canada. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Muyiwa Ademola nílùú Canada o. Èyí mà gàlágà jù. Dayo Amusa òun gan ti sọ̀rọ̀ sókè o. Ó ti bọ́ síta báyìí tó sì ti fi gbogbo àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti fi léde o. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bí n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Èyí ni ohun tó ṣẹlẹ̀ sí Muyiwa Ademola ní ìlú Canada o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn ẹbí rẹ̀ ìyẹn ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wọ́n ti wà ní ìlú Canada láti bí ọdún díẹ̀ sẹ́yìn, tó sì jẹ́ wípé òun nìkan ṣoṣo ló kù ní orílẹ̀-èdè Nàìjíríà bó ti ń béèrè àníyàn rẹ̀ lọ àti bó ti ń ṣiṣẹ́ takuntakun ìyẹn lágbo òṣèré. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà ti wá sí, ọ̀nà ti là. Òun náà ti balẹ̀ sí ìlú Canada lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìwé ìrìnnà rẹ̀ òun ló ń dá dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí bẹ́ẹ̀ bá gẹṣin nínú Muyiwa Ademola kódà kò ní kọsẹ̀ rárá tí ó fi rin máìlì 25. Èyí ni ohun tí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ tó sọ, tó súnmọ́ dáadáa ni wọ́n ti sọ síta wípé inú òṣèré yìí ó dùn lọ́pọ̀lọpọ̀ láti lọ bá àwọn ẹbí rẹ̀ ní ìlú Canada. Pábánbárì ibẹ̀ òun wá ní wípé bó ti balẹ̀ bàgẹ́ sílùú Canada tó sì jẹ́ wípé àwọn ẹbí rẹ̀ yìí wọ́n ti ń dúró dè ní pápákọ̀ òfurufú tí àṣebí ìgbà wípé èèyàn ń retí bíbọ̀ Jésù. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dúró dè, àtìyàwó àtàwọn ọmọ gbogbo wọn ni wọ́n wà ní pápákọ̀ òfurufú tí wọ́n ń dúró dè. Bó ti balẹ̀ tó bọ́ síta nínú ọkọ̀ ojú òfurufú báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣètè sáré lọ tí wọ́n lọ dìmọ́ gbàgìgbàgì. Èyí tó tiẹ̀ wá tún lékè ńkà níbẹ̀ òun ni àwọn ọmọ rẹ̀ obìnrin. Bí wọ́n ti rí i lọ́ọ̀kan báyìí bẹ́ẹ̀ ni wọ́n sáré tí wọ́n sì lọ so mọ́ lọ́rùn dandan àṣebí ìgbà wípé ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé tó so mọ́ ọkọ rẹ̀ lọ́rùn. Bẹ́ẹ̀ gangan ni àwọn yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe so mọ́ lọ́rùn dandan tí inú gbogbo wọn sì ń dùn papọ̀. Ọ̀nà gbogbo ẹ̀wọ̀n tó bá ti dínà a gbàdúrà wípé ọ̀nà ó là fún olúkálùkù wa, Elédùà ó lànà fún gbogbo wa o. Lórí ọ̀rọ̀ Dayo Amusa òun gangan fúnra rẹ̀ ó ti gbóhùn sókè lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ti sọ̀rọ̀ síta. Ó ti sọ̀rọ̀ síta gidi o tí kò tiẹ̀ fohùn kankan sí abẹ́ ahọ́n sọ mọ́. Ó ti sọ ìgbésẹ̀ tó fẹ́ gbé, ìgbésẹ̀ tó sì fẹ́ gbé òun náà ni wípé ó ní òun ti ṣetán láti padà sí agbo òṣèré. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ó ti gba àyè díẹ̀ ní àárín ìgbà kan nítorí wípé kó lè ṣe kíni, kó lè mójútó àwọn ẹbí rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Òun náà ni ìdí tó fi gba àyè náà nígbà náà tí kò sì farahàn nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí wọ́n ń gbé jáde. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá tún ìpinnu rẹ̀ mú o. Ó ti ṣe ìpinnu pé òun ti ṣetán, òun sì ti ṣetán láti padà sí agbo òṣèré báyìí láti lọ tẹ̀síwájú nínú iṣẹ́ òṣèré ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ó ṣe fi ìkéde síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá wípé òun ti ṣetán láti padà sí agbo òṣèré o. Ohun tẹ́yìn náà bá rí sí àwọn ìròyìn wọ̀nyí ẹ rọra bá wa fi sí abala àríwísí. Bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá wa tẹ̀lé.
tó ìròyìn eléyìí òun ni wípé àṣírí ikú tó pa Bunmi Akinlaanu ìyẹn òun olórin ẹ̀mí eléyìí tó kú láìpẹ́ yìí ó ti tú síta o, tó sì jẹ́ wípé àwọn ènìyàn sì ti ń gbé lọ́tún lósì lórí ayélujára báyìí, tó tiẹ̀ jẹ́ pé ìròyìn òfegè làwọn èèyàn ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí àṣírí ohun ikú tó pa gangan ó ti bọ́ síta lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olórin ẹ̀mí yìí láti kékeré òun ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí tó ti ń kọ, ó ti bẹ̀rẹ̀ látinú ìjọ eléyìí tí bàbá rẹ̀ fi ẹsẹ̀ rẹ̀ lé, ìyẹn ìjọ ECWA. Látìgbà tí ó ti wà ní ọmọ ọdún 6 ló ti darapọ̀ mọ́ akọrin ìjọ yìí, ṣùgbọ́n orin kan tí ó kọ ní ọdún 2004 tí àwọn ìjọ yìí tí wọ́n gbé jáde òun gangan òun ló tan ògo arábìnrin yìí káàkiri, ìyẹn Bunmi Akinlaanu, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní omijé ojú mi. Orin tó kọ ní ọdún 2004 yìí tí ó jẹ́ omijé ojú mi òun ló ṣokùnfà orúkọ tí àwọn èèyàn ń pè títí di ọjọ́ tí ó kú. tó omijé ojú mi ó ń jẹ́ kó yé àwọn ènìyàn wípé báwọn èèyàn ti máa ń wò wípé bóyá ìrìn àjò òun nínú iṣẹ́ orin pé bóyá ó tiẹ̀ rọrùn, pé kì í ṣe ohun tó rọrùn rárá o. ó ní nígbà náà kì í ṣe ohun tí ó rọrùn, wípé níṣe ni òun gbogbo ẹ̀ ló ṣàlè koko bí ojú ẹja, wípé gbogbo àwọn aṣọ tí òun máa ń wọ̀ gan nígbà náà bí ẹlẹ́gbẹ́ à ń ya à ń bun ni òun ni àwọn aṣọ náà, nítorí wípé nǹkan le lọ́pọ̀lọpọ̀ tí ó jẹ́ wípé níṣe làwọn èèyàn tiẹ̀ máa ń káàánú rẹ̀ gan. Ó ní ṣùgbọ́n orin tí òun kọ ní ọdún 2004 yìí pé òun kàn ro orin náà lórí ìbímísí rẹ̀ ṣe wá, òun kàn rò wípé kóun kàn kọ́ àwọn ẹgbẹ́ akọrin ECWA yẹn ni, ṣùgbọ́n nígbà tí àwọn kọ orin yìí jáde tán bí ìràwọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní tàn nìyẹn, tí àwọn èèyàn sì ń gba orin yìí bí ẹni gbàgbá ọtí, tí wọ́n sì tún sọ di àkókò àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi gbàdúrà, síbẹ̀síbẹ̀ táwọn èèyàn sì ń jẹ́rìí sí agbára Ọlọ́run nípa orin yìí wípé ó ṣe ìtúsílẹ̀ tó pọ̀ fún àwọn. Èyí ni orin tí ó gbé arábìnrin yìí tó gbé jáde sí gbangba. Àwọn èèyàn tún wá máa ń gbé ìròyìn òfegè kan lórí rẹ̀ wípé bó ti orin yìí ti gbé jáde tán ló jáde pẹ̀lú ìjà kúrò nínú ìjọ ECWA. Ó ń jẹ́ kó yé àwọn ènìyàn wípé kì í ṣe pé òun fìjà jáde kúrò nínú ìjọ ECWA, bí kò ṣe wípé ìgbéyàwó òun ló gbé òun jáde kúrò nínú ìjọ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ó fẹ́ ọmọkùnrin kan, ìyẹn tí ó wà ní òkè òkun, ọmọkùnrin tó fẹ́ tó ṣègbéyàwó pẹ̀lú rẹ̀ nígbà náà kò gbé ní orílẹ̀-èdè Nàìjíríà, òkè òkun ló gbé. Ìdí sì nìyí tó fi jáde kúrò nínú ìjọ ECWA, kì í ṣe wípé ó fi ìjà ó fi jáde kúrò níbẹ̀ o, ṣùgbọ́n ohun tí ó bá wá ṣe ni kò lè ṣàìṣe ni náà, kó tó di wípé arábìnrin yìí ìyẹn olórin ẹ̀mí Bunmi Akinlaanu yìí kó tó di pé ó gbẹ̀mí mì pátápátá, àìsàn ráńpẹ́ kan ṣe tí ó sì jẹ́ wípé níbi ẹsẹ̀ rẹ̀ báyìí ibẹ̀ ni egbò náà wà, ṣùgbọ́n àwọn tó súnmọ́ dáadáa tí òun ni wọ́n jẹ́ kó yé wa wípé kánsà eléyìí tí àwọn Yorùbá máa ń pè ní jẹjẹrẹ tí àwọn olóyìnbó máa ń pè ní kánsà òun gangan ni ó wọ ẹsẹ̀ rẹ̀ yìí, tí wọ́n sì tọ́jú rẹ̀ ṣùgbọ́n ohun tí kò bá ti ní gbọ́ kò ní gbọ́ náà ni òun náà ni wọ́n fi ọ̀rọ̀ àìsàn yìí ní ikú fi ṣe. Ṣé ẹ sì mọ̀ wípé bí nǹkan bá ti ṣẹlẹ̀ olúkálukú ó máa sọ gbogbo eléyìí tó bá wò wípé ó dáa náà ni èèyàn máa ń di òmùgọ̀ bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ní lójú àwọn èèyàn. Lọ́pọ̀lọpọ̀ ń sọ wípé ọ̀rọ̀ náà kì í ṣọ̀rọ̀ ilé ìwòsàn, wípé ilé ìjọsìn ìyẹn ní ṣọ́ọ̀ṣì òun ló yẹ kí wọ́n gbé lọ, ṣùgbọ́n bí wọ́n ti wà nílé ìwòsàn náà kì í ṣe pé wọ́n kúkú dákẹ́ àdúrà, ṣùgbọ́n ohun tí ó bá ti ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹlẹ̀, òun náà ni ọ̀rọ̀ ikú rẹ̀ yìí. Bí àwọn ènìyàn bí wọn ò ṣe wá mọ̀ wípé nǹkan kan ń ṣe òun náà ni wípé ẹ mọ̀ pé arábìnrin yìí kì í kúkú wọ aṣọ tó fi ara rẹ̀ sílẹ̀, òun náà ni kò jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan kan ń bẹ lábẹ́ aṣọ rẹ̀ tó ń jó fàìfàì.
ṣùgbọ́n nígbà tó lọ síbi ìjọsìn kan ìyẹn ìsọjí kan tí ó lọ ṣe bí agbọn àwọn èèyàn tó bá rí nígbà náà wọ́n mọ̀ pé lóòótọ́ ẹsẹ̀ ń dùn nítorí kíni látàrí bó ṣe ń rìn tọ̀ ṣùgbọ́n gbogbo bí wọ́n ti dùn ún tó bí wọ́n ṣe gbàdúrà àti tí wọ́n náwó nára tó àìsàn yìí kò gbà náà ni níṣe ni ẹlẹ́mìí ṣàpadà gbà tí ó sì lọ jẹ́ ọlọ́run ọba rẹ̀ nípè nígbà náà làwọn èèyàn sọ wípé bí ó ti máa ń kọrin tó tán nílé ayé bẹ́ẹ̀ náà ni yóò tún lọ máa kọrin pẹ̀lú àwọn áńgẹ́lì lóde ọ̀run báyìí èyí gangan ni àìsàn eléyìí tí ó pa olórin ẹ̀mí ìyẹn Bunmi Akinlaanu kì í ṣe gbogbo àwọn ìròyìn òfegè èyí tó ń lọ lórí ayélujára. Ẹ wá gbọ́ o kí ni Funke Akindele tún sọ nípa Ìyábọ̀ Òjó báyìí eléyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ẹ rọra bá mi máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ fi jẹ ìgbádùn rẹ̀. Funke Akindele ó ti gbóhùn sókè ó tó sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó Funke Akindele àti Eniola Badmus àwọn méjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni àwọn méjèèjì wọ́n wá bẹ̀rẹ̀ ni wọ́n bá tẹnu bọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ pé bí àwàdà náà ni wọ́n ṣe ń sọ ṣùgbọ́n nínú àwàdà náà láti máa mú òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ la sì máa ń mọ ẹni tó bá ń kíni dáadáa tí ó mọ rírì ohun téèyàn ṣe fún èèyàn lè mọ̀ ọ́ náà nínú àwàdà bẹ́ẹ̀ làwọn méjèèjì ṣe tẹnu bọ̀rọ̀ nígbà tí wọ́n wà ní ìlú Ghana wípé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa bí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn eré orí ìtàgé wọ́n ní gbogbo àṣeyọrí àwọn lónìí kò ṣẹ̀yìn Ìyábọ̀ Òjó eléyìí tí wọ́n máa tún ń pè ní Queen Mother kò ṣẹ̀yìn Ìyábọ̀ Òjó àti arábìnrin kan náà tó wà ní agbo òṣèré tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Síndodo wọ́n ní àwọn méjèèjì yìí àwọn lè fọwọ́ wọn sọ̀yà wípé àwọn méjèèjì wọ́n mọ̀ nípa bí àwọn ṣe wá di ìlú mọ̀ọ́ká lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Eniola Badmus àti Funke Akindele ọ̀rẹ́ làwọn méjèèjì ọ̀rẹ́ wọn yìí kì í sì ṣe àná kódà ó ti pẹ́ níṣe ni àwọn méjèèjì ni wọ́n jọ bẹ̀rẹ̀ lágbo òṣèré papọ̀ Funke Akindele ní nígbà tí òun bẹ̀rẹ̀ ní agbo òṣèré wípé níṣe ni àwọn èèyàn tiẹ̀ máa ń fi òun rẹ́rìn-ín pé òun burẹ́wà wípé òun ò lè fara hàn nínú eré àwọn ò gbọ́dọ̀ máa rí òun lórí amóhùnmáwòrán ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ajàfún ni òun ni Ìyábọ̀ Òjó láti ilẹ̀ kì í ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ irú ìwà báyìí o láti ilẹ̀ náà ló ti máa ń jà fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ó ní níṣe ni Ìyábọ̀ Òjó yóò gba wájú tí ó tún gbẹ̀yìn tí yóò sì máa sọ fún wọn wípé òun lè ṣe àwọn eré náà dáadáa wípé kí wọ́n fún òun ní ipa tí òun ó kó nínú eré bó tiẹ̀ jẹ́ wípé òun ti kó ipa kan rí nínú eré tí Wálé Adénúgá production tí ó gbé jáde nígbà kan wípé eléyìí òun ni Ìyábọ̀ Òjó ló fi ń ṣe àtìlẹ́yìn fún òun wípé àáṣe ẹ̀ wá mọ Fúnkẹ́ Akíndélé ni ó ti kó parí nínú eré náà gbogbo eléyìí òun ni ó ń sọ bẹ́ẹ̀ ni Eniola Badmus òun náà ò dákẹ́ wípé lóòótọ́ bí Ìyábọ̀ Òjó bí ó ti máa ń ti àwọn ènìyàn lẹ́yìn nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Wúlé Bàǹtù òun ni wọ́n tún máa ń pe Eniola Badmus nígbà kan bẹ́ẹ̀ ni àṣírí ó tún wá ń sọ síwájú wípé àwọn aṣọ tí òun máa ń wọ̀ gan nígbà míì ní ìgbà náà nígbà pípẹ́ díẹ̀ sẹ́yìn yìí pé àwọn aṣọ Síkírátù Síndodo òun ni àwọn aṣọ tí òun máa ń wọ̀ yìí wípé kódà bóun bá tún wá mú aṣọ kan yóò tún sọ fún òun pé eléyìí ò dáa tó wọ eléyìí ìyẹn nínú àwọn aṣọ rẹ̀ kẹ́ ẹ lè mọ bí àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe ní inú dídára sí àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn Eniola Badmus òun náà wá dákẹ́ ó ní ní ọ̀pọ̀ ìgbà òun ni Síkírátù Síndodo fi òun sí inú ilé ara rẹ̀ tó jẹ́ pé òun yóò tún lọ sóko eré ṣùgbọ́n yóò finú tán òun tán láti fi òun sínú ilé kì í ṣe wípé yóò lé òun jáde àbí nǹkan kan wọ́n ní ohun tá a bá ṣe lónìí tó bá tún dọjọ́ ọ̀la wọ́n tún sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni wọ́n ṣe máa ń gba olúkálukú níyànjú pé ẹ ṣe ohun tó bá dára lénìí ká lè sọ ohun tó bá dára nípa yín lọ́la.
ó ti wá yá o, ọ̀rọ̀ ti di yánpọnyánrin lórí ayélujára báyìí o, táwọn èèyàn sì ti ń gbé ọ̀rọ̀ náà pò yẹnu tákàrà tí wàá tú sépo báyìí. Wọ́n ní kí ló wà láàrin Fathia Williams, ìyẹn ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa, àti Wàsíù Àyìndé, ìyẹn ọ̀kan lára àwọn olórin fújì tó sì tún jẹ́ àgbà olórin fújì. Wọ́n ní kí ni nǹkan tí ó ń lọ láàrin wọn gan. tó ṣàdédé la rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ òṣèré, àwọn bíi Muyiwa Ademola, àwọn bíi Fathia Williams àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n lọ kí àgbà olórin fújì yìí, ìyẹn K1 the ultimate Wàsíù Àyìndé, tí wọ́n lọ kí sílé ìyẹn ní ti ọ̀rọ̀ òṣèlú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó sì ti débẹ̀ ni bí ó ti rí Fathia Williams ni ó bá wọ́ mọ́ra, nìyẹn náà ń ṣe bíi ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé tó ṣẹ̀ṣẹ̀ rọ́kọ rẹ̀, lòun náà ń díjú mísímísí. Bẹ́ẹ̀ ni wọ́n dì mọ́ra wọn dandan. Ọ̀rọ̀ yìí, fọ́nrán yìí ni àwọn èèyàn rí lórí ayélujára tí wọ́n fi da ìbéèrè bolẹ̀, tí wọ́n ń sọ wípé kí gan ni nǹkan tó ń lọ láàrin Fathia Williams àti Wàsíù Àyìndé, ìyẹn K1 the ultimate. Ṣùgbọ́n Fathia Williams ó ń jẹ́ kó yé wa wípé ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì, ìfẹ́ bàbá sọ́mọ ni o. Ṣé ẹ sì mọ̀ wípé kò sí bí bàbá àtọmọ bí wọ́n ti máa gbé nǹkan gbẹ̀yìn ara wọn láéláé. Ìfẹ́ yìí òun ló wà láàrin àwọn méjèèjì, pé kò sí nǹkan bàbàrà kankan tí ó ń lọ láàrin wọn o. Eléyìí ni àwọn èèyàn rí lórí ayélujára tí wọ́n ṣà ń gbèpò yẹnu, tó lúkálukú sì ń sọ bó bá ṣe rí lọ́kàn rẹ̀ sí ìkànnì sí abala àríwísí, pé àwọn eléyìí ni a rí lórí ayélujára. Bí a ṣe wá rí leléyìí tí Wàsíù Àyìndé tó bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn òṣèré ilẹ̀ wa tí wọ́n lọ kí sílé yìí, tó bẹ̀rẹ̀ sí ní kí wọn ní gbáǹkọ tó sì ń ṣàdúrà, tó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn wípé wọ́n kú àtìlẹ́yìn òun o, pé àwọn náà ní ìyá, àwọn ní bàbá fún òun. Ẹ̀mí ìmoore eléyìí tí Wàsíù Àyìndé tó fi hàn sí gbogbo wọn, òun náà leléyìí o. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n sì ń gbóṣùbà káre fún un, tí wọ́n ń sọ ní gbáǹkọ wípé èèyàn dáadáa, èèyàn pàtàkì òun ni K1 the ultimate. Àti àwọn tó lọ kí náà, àwọn náà kì í ṣe ẹni yẹpẹrẹ, pé níṣe ni wọ́n máa ń gbárùkù ti ara wọn bó bá ti dọ̀rọ̀ wípé ká sọ̀pọ̀tì ara wa. Èyí la rí lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín.